Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín ẹ̀yin ìyá mi bàbá mi nílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, etí tẹ́ tí fi ń gbọ́ wa ò ní di o. Bákan náà ojú tẹ̀sí fún rí wa náà kò ní fọ́. Gbogbo ọmọ Yorùbá ohun tá a fi sọ wípé tí Ifá bá mú èèyàn tó jẹ́ Ifá mú èèyàn gidi, nǹkan gidi ni yóò mọ̀ ṣe. Àkọ́kọ́ náà mo kí gbogbo ọmọ Yorùbá kú oríire nítorí pé ká sọ pé a ò ṣìyàn lórí ọ̀rọ̀ títí Aláàfin Ọ̀yọ́, ọmọ Òjó Pàṣẹkẹrẹ, ọmọ Àtìbà. Bẹ́ẹ̀ ni gbogbo Ọ̀yọ́ eléyìí tá a ṣe kábíyèsí wa ti ṣe bẹ̀bẹ̀. Mo kí gbogbo ọmọ Yorùbá kú oríire o nítorí pé kábíyèsí wa ti ṣe bẹ̀bẹ̀. Ire ti dé, ire wọlé. Ọmọ Yorùbá ẹ̀jẹ̀ a máa yọ̀, ẹ máa yọ̀. Mo sọ pé ohun tí kábíyèsí wa ṣe yìí tá bá máa sòótọ́, tí gbogbo àwọn ọba náà bá ń ṣerú nǹkan tó ń ṣe yìí, ilẹ̀ Yorùbá máa dájú báyìí lọ. Tí gbogbo àwọn ọba náà bá tẹ̀lé ìgbésẹ̀ yìí, ó máa rọrùn fún Yorùbá gan. Tí gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá tó bá tiẹ̀ ń ṣe bóun náà ṣe ń ṣe, káwọn náà tiẹ̀ máa ṣe oríṣiríṣi irú ọ̀tọ̀ bẹ́ẹ̀, mo mọ̀ pé ilẹ̀ Yorùbá máa dùn jù báyìí lọ. Ẹ wo nǹkan tí ọba Ọwọ́adé tún ṣe, kábíyèsí inú mi dùn, inú mi dùn, inú mi dùn, inú mi dùn gidigidi nítorí wípé eléyìí tẹ́ ẹ ṣe yìí ó fi hàn wípé a ò ṣì ọba yàn. Eléyìí tẹ́ ẹ ṣe yìí ó fi hàn wípé ìgbésẹ̀ tá a gbé ìgbésẹ̀ gidi ni. Ó fi hàn wípé ẹni tọ́lọ́run yàn fún wọn rèé. Ẹ̀yin náà ẹ wo bí ọba ṣe fẹ́ràn ará ìlú, pàápàá jùlọ ó tún fẹ́ràn àwọn aláàárẹ̀. Ẹ wo ọba Ọwọ́adé, ẹ wo tó ṣe ìyẹn Aláàfin Ọ̀yọ́. Níṣe ni gbogbo àwọn equipment, gbogbo àwọn nǹkan tó jẹ́ kí wọ́n nílò nílé ìwòsàn, gbogbo àwọn nǹkan tó jẹ́ pé ó jẹ́ dandan fún wọn láti ní nílé ìwòsàn, gbogbo ẹ̀ ní kábíyèsí ń kó wọlé lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n ní odidi ọba ń kó wọlé yìí o. Ẹ wo bó ṣe ṣàǹfààní fùlú. Bàbá mo ṣí fìlà forí adé tó á lè fún yín o. Ẹ wálẹ̀ eléyìí tẹ́ ẹ ṣe yìí, gbogbo ọmọ Ọ̀yọ́, ọba Ọ̀yọ́ ó ṣe bẹ̀bẹ̀. Yorùbá tó sọ ọ̀rọ̀ wọn, wọ́n ní yìnyín ní kẹ́ni kó lè ṣe míì. Bàbá inú wa dùn, ẹja sọ ẹni tó bá ṣeré fún ni ẹja wí. Inú wa dùn fún èyí tẹ́ ẹ ṣe yìí, tẹ́ ẹ rántí ilé ìwòsàn láti ra gbogbo àwọn nǹkan tó nílò bí ibùsùn, bí gbogbo àwọn equipment tó jẹ́ pé ó lè fi mú ara rọ̀ wọ́n. Gbogbo ẹ̀ ní kábíyèsí Ọwọ́adé lọ́kọ́ wọlé lóríṣiríṣi lógúnlógún. Ẹ wá mọ pabambarí bẹ̀, kò ṣe pé bóyá ó rà síbì kan, níṣe ló kó wọn wọlé pé ẹ lọ máa fún ilé ìwòsàn tó jẹ́ pé irú nǹkan báyìí ni ìṣòro tó dojúkọ. Ó ní ẹ lọ máa fún ilé ìwòsàn tó jẹ́ pé wọn ò láǹfààní àti nílùú gbogbo nǹkan bẹ́ẹ̀, gbogbo àwọn equipment, hospital equipment, gbogbo bí ibùsùn, bí gbogbo nǹkan tó nílò, ó ní kí wọ́n máa ṣe kíni, kó máa pín fún ilé ìwòsàn káàkiri lọ́fẹ̀ẹ́ ni o. Mo tún tàgé ẹ̀ lọ́fẹ̀ẹ́ ni o. Kò sí pé ẹ mú low price wá, not for sale ni o. Kò ń ṣe pé bóyá ẹ san díẹ̀ kẹ́ ẹ múlẹ̀, kì í ṣe pé bóyá ìlérí orí ahọ́n. Eléyìí ò kì í ṣe ìlérí orí ahọ́n. Ẹ̀rí máa jẹ́ mi nìṣó ń bẹ́ẹ̀ ẹ rí. Ṣẹ́rí eléyìí jẹ́ kó jẹ́ challenge sí gbogbo ẹ̀yin olóṣèlú pátápátá, látòrí local government chairman títí tó fi dórí gómìnà, bẹ́ẹ̀ ni tó fi dórí senate, tó fi dórí house of reps. Gbogbo yín ẹ̀yin náà ẹ wá nǹkan ṣe, tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá, ẹ wá nǹkan ṣe sílẹ̀ yín, ẹ wá nǹkan ṣe sílẹ̀ yín. Ẹ wò ó, ẹ jẹ́ kí lè jàrí kọ́gbọ́n ohun tó fi lè mú kí kábíyèsí tó wo ìlú ẹ̀ sùn tó ṣe nǹkan tí ìlú nílò. Mélòó wá lẹ́yìn gómìnà tó jẹ́ pé ara nǹkan tẹ́ fi ṣèlérí nìyẹn tẹ́ ò padà múṣẹ. Mélòó wá lẹ́yìn ènìyàn tó jẹ́ pé ara ìlérí yín ni pé
ilé ìwòsàn ọ̀fẹ́ kíní kan ọ̀fẹ́ kíní kan a máa ṣe gbá a mọ gbọ́ hospital la máa kọ́ gbogbo ẹ̀ náà orí àwọn lásán ni. Ẹ wò ẹ jẹ́ fi tọ́ba wa dé yìí ọba Aláàfin Ọ̀yọ́ ẹ jẹ́ fi ṣe àpèjúwe ẹ jẹ́ fi ṣe àpẹẹrẹ rere nítorí pé ẹni tó bá nífẹ̀ẹ́ aráàlú ẹ̀ ìfẹ́ aráàlú máa ń jẹ lógún ni. Gbogbo àwọn irin bẹ́ẹ̀dì àti bẹ́ẹ̀dì lọ́sítítù ni bàbá kó wọlé kò jẹ́ ọmọ sunlẹ̀ ńlẹ̀ mọ́. Ẹ wo ẹja ka tẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹja gbọ́n táwọn èèyàn sọ bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o ìkànjọ́ Yorùbá bàbá kẹ́ ẹ pẹ́ o bẹ́ẹ̀ ni Ọlọ́run á túbọ̀ máa bò sí fún yín Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ lè pẹ́ lórí oyè ẹ borí àwọn ọ̀tá yín ni o bẹ́ẹ̀ ni irú nǹkan tá à ń fẹ́ lélẹ̀ àfi k'Ọlọ́run ọba kó tún máa bá wa gbàdúrà fún yín ni o mo kí yín ó bàbá kábíyèsí kádé pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kí rùkẹ̀rẹ̀ kó pẹ́ lọ́wọ́ kó dókínní ẹ̀sà kí ara kó pẹ́ nínú kẹ́ lè máa dá lọ fún wa bẹ́ẹ̀ ni Yorùbá nation èmi ò fi yẹn sí bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ igbákejì òrìṣà kẹ́ ẹ pẹ́ bàbá o bàbá kí yín bẹ́ẹ̀ ni kábíyèsí kádé ó pẹ́ lórí o bàtà kó pẹ́ lẹ́sẹ̀ dáadáa bí mo ṣe sọ náà lórí ìtẹ́ nítorí lórí àpèrè àwọn baba ńlá baba yín ẹ ó pẹ́ kọrin kése bẹ́ẹ̀ ni o àdúpẹ́ rere God bless you for the good job you've done bẹ́ẹ̀ tó máa ṣe ó máa da táwọn ọba tó kù náà tó bá ń wo àpẹẹrẹ rere yìí tí wọ́n mú lò ẹ máa rí i pé kò ṣe òun nìkan o kábíyèsí Aláàfin Ọ̀yọ́ pẹ̀lú Ṣọ̀ún bẹ́ẹ̀ ni Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ṣẹ́rí àwọn náà wọ́n plan wọ́n ní èrò gidi sí ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ yí ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ yí padà sí ìlú tó máa rọ̀ wá lọ́rùn bẹ́ẹ̀ ni o ẹ lọ wo àwọn iṣẹ́ ribiribi táwọn bàbá yìí ṣe èrò wọn dá sí Yorùbá kì í ṣe bíi ti wèrè kan àrí gbọ́dọ̀ wí ikùn mú balẹ̀ tí yóò pariwo òun ní gbàkejì ọ̀chà òun ló jẹ́ kó máa dọ̀bálẹ̀ fún wèrè òde rí kankan ṣe nílẹ̀ Yorùbá ẹ̀bẹ́ ààrẹ akíndani dání ó lóun olúwo ọ̀fìwò ẹ wo gbogbo ọmọ Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún bẹ́ẹ̀ ni bí tẹ́ máa ti mọ̀ pé ọba jọba lọ nìyẹn kábíyèsí orí adé ju orí adé lọ àwọn tó bá ṣàǹfààní fún ìlú wọn ò ṣòro mọ̀ ẹ wo ẹ̀yin yá mi bàbá mi Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún ilé yá ilé mama yá o àgbẹ̀ kan ò rókórókó kó gbàgbé ilé ti yá o ilé làbọ̀ sinmi oko ẹ̀dá la fi ń sọ pé a ó máa bẹ ọ̀bí ẹni bẹ ṣu àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀nà gbogbo ẹni tó bá máa láwọn ní dé òun máa láwọn ní dé bá God bless Yorùbá nation Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè tèmi o ó dàbọ̀.